bàbá kan bàbá àrà tó mọ ìyí ọmọ aláwọn bàbá kan bàbá àrà tó mọ ìyí ọmọ onírìṣà bàbá wa bàbá àrà tó mọ ìyàn onífẹ̀ bàbá wa bàbá àrà tó mọ ìyí ọmọ Ànàní bàbá kan bàbá àrà tó mọ ìyí ọmọ Olúgbọ́n bàbá wa bàbá àrà tó mọ ìyí ọmọ Ànàní bàbá kan bàbá àrà tó mọ ìyí ọmọ Olúgbọ́n bàbá wa bàbá àrà tó mọ ìyí ọmọ. Ọmọ Yorùbá kábíyèsí Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ a kú oríire ká wí bẹ́ẹ̀ ká bá bẹ́ẹ̀ òun ní iyì ọmọ ènìyàn kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá béèyàn bá gẹṣin inú mi kò ní kọsẹ̀ láéláé torí pé kí ni inú mi dùn lásìkò tá a wà yìí. Mo dẹ̀ mọ̀ pé bí inú mi ṣe ń dùn yìí ohun tó jẹ́ kí inú mi máa dùn tí n bá bẹ fún yín inú wa jọ máa dùn lẹ́sẹ̀kẹsẹ̀. Ọmọ Yorùbá àwọn bàbá wa ti mú ìlérí wọn ṣẹ wọ́n ṣe ìlérí fún bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarírin ká ní arírin ẹmu ẹkì ṣẹ́ran bí ó rẹ̀ wá ni ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ mádẹ̀mú Àtìbà ọmọọba Èjìgbò ọmọọba takuntakun lóde Ẹfun. Kábíyèsí olúwa mi Ìgbòho Òòṣà. Ọmọ Yorùbá a kú oríire torí pé kí ni ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun ni iyì ọmọlúàbí. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá wa ọba Olúgbọ́n wọ́n ti mú ìlérí wọn ṣẹ o. Kódà eléyìí ò ṣe pé wọ́n ní ohun tí mo mọ̀ ni. Kábíyèsí Elédùmarè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yìí. Ọlọ́run mà ṣe o Ọlọ́run mà ṣe o Ọlọ́run mà ṣe o tó fún wa níwà àwọn bàbá báyìí. Nígbà míì ibi téèyàn ò fọkàn sí ọ̀nà máa ń gbabẹ̀. Ìjọ náà rè bí àná tí mo bọ́ sórí screen tí mo ń fi bínú sọ̀rọ̀ sí bàbá wa Onírìṣà. Kábíyèsí gbogbo àdé mo ń tọrọ dáríjì lọ́wọ́ yín nígbà tá a dẹ̀ tún lọ sí ìta wá sọ̀dọ̀ yín gbẹ̀yìn náà mo tún tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ èmi nìkan ni mo ní fídíò yẹn lọ́wọ́ torí mo make sure pé àwọn tájọ lọ mo ní kó gba fóònù mi kó bá mi ka sílẹ̀ èmi nìkan dẹ̀ ni mo yìí. Kábíyèsí ń wò mí báyìí wọ́n ní gbogbo yín ni mo mọ̀ gbogbo yín tẹ máa ń bú mi látòrí Kóìkì dé orí ìwọ ọtí ẹ̀dídì ìnáwó sẹ́mi tó jẹ́ kí n mọ̀ wípé ọba ní Ọ̀nífẹ̀ ọba ní bàbá yẹn ṣẹ́bàpọ̀ bá wà ní ọba ó wà ní ọba àwọn ọba téèyàn fi ń tọrọ lára wọn ni bàbá wa Onírìṣà Odùduwà ló dé padà yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ. Ọba ni bàbá wa Olúgbọ́n ọba ni bàbá wa Olúgbọ́n ọba Olúgbọ́n látìgbà tí wọ́n ti ń gbé wa bọ̀ tí wọ́n ti ń pọ̀n wá bọ̀ wọn dínà ẹ̀wà rí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọn fijọ́ kan fi lálàṣe wa tí nǹkan bá ṣẹlẹ̀ nu movement wa àfi tí bàbá wa ọba Olúgbọ́n káàbà fi tó wọn létí ni. Lára àwọn ọba téèyàn lè sọ ẹ̀mí ẹ̀ tí èèyàn lè pàdánù ẹ̀mí ẹ̀ tó yẹ ní jẹ́ kó sọ́nù ni bàbá wa Olúgbọ́n. Irú àwọn bàbá wa Olúgbọ́n yẹn tó bá ní ó ti ṣẹlẹ̀ ó yẹ nìṣó ó pé kéèyàn kú lẹ́yìn àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ju kéèyàn kú lẹ́yìn àwọn olóṣèlú lọ. Gbogbo dẹ̀ ti ń jẹ́ tọ́lọ́run àní kú ọ̀wọ̀wọ̀ àní rí kú nílẹ̀ Yorùbá àní rí àrùn. Ire àánú ni ó máa ìrọ̀rùn ni ó máa jẹ́ tàwa ọmọ Odùduwà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa wò ó pé àṣàláàfin wa kéré ni ó tí o
kábíyèsí o ọba Aláàfin, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn gbọdọ̀ gbédè, ọmọ òfò tó fò gbọdọ̀ ṣe, ọmọ àdánù tí ò gbọdọ̀ rogun àdánù, ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà, ọmọ aládìṣẹ́ṣẹ́ fún, ọmọ àjòrò sùn, àkùkọ gàgàrà tó lé téńté, kábíyèsí ikú bàbá yèyé, mo kí yín o. Ṣùgbọ́n àwọn tí mo ti bá ní ọ̀rọ̀ pọ̀ làwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí, so ẹ má rí nírì àbùkù àbí ní ìrì kinní kan rárá. Ibi tí èèyàn bá ń lọ nìyẹn máa ń kọjú sí. Bàbá wa ní Aláàfin, ṣùgbọ́n tí bá ètè ṣèkan tí mo ṣe yìí nísìnyí, a máa rá àwọn ọmọ Ọ̀yọ́ kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé fídíò mi kiri táwọn máa oríṣiríṣi kan tí ojú wọn ò tó. Mò ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá méjèèjì torí pé kí ni wọ́n ti fi iṣẹ́ wa jẹ́ lọ́dọ̀ bàbá Tinubu. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀, òun ni iye ọmọlúàbí. Àwọn bàbá yìí ṣèlérí wọ́n dẹ̀ múṣẹ, torí pé èmi ti fojú ara mi fi rí àwọn ẹ̀rí kọ̀ọ̀kan. Kódà ẹ má gbàgbé nígbà tí bàbá wa Olúgbọ́n tí wọ́n lọ sí Àbújá, wọ́n pè mí fídíò call. Mi sọ̀rọ̀ débẹ̀ ní last time ni bàbá pè mí ní fídíò call, mo rí yes, ọkàn mi dẹ̀ balẹ̀. Ó ní fídíò kan tó ṣe níbẹ̀ tí mo kọ̀ra gé bí 20 seconds níbẹ̀ tí mo dẹ̀ post yẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ confirm pé lóòótọ́ ní fídíò lélẹ̀ ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ọmọ Yorùbá, ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yìí. Tí gbogbo ọba ta ní nílẹ̀ Yorùbá tó bá rí bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, tó rí bí bàbá wa Olúgbọ́n, ọmọ Yorùbá ò ní níṣòro kankan torí pé ọba ni wọ́n. Ẹ lè ráwọn méjèèjì tí mo dárúkọ ìkọ́ bá máa ń wù yín jẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Anything tó bá ṣẹlẹ̀ sáwa ọmọ Yorùbá, àwa tá à ń ṣe Yorùbá nation, bóyá DSS gbé lára wa ni o, bóyá ọlọ́pàá gbé lára wa ni o, àfi tó bá Olúgbọ́n ò bá gbọ́ nìkan ló kù. Ẹ mọ̀, àfi tó bá Olúgbọ́n ò bá gbọ́. Wọ́n ti mú àwọn èèyàn wa rí tó jẹ́ ọba Olúgbọ́n gan ló pè wá, tó jẹ́ ká mọ̀ pé ti mú àwọn báyìí. So ọba lọ́ba yẹn, wọ́n yàtọ̀ sáwọn ọba tó ń dé akẹ́tẹ̀, wọ́n yàtọ̀ sáwọn ọba tó jẹ́ wípé ọwọ́ òsì lọ fi ń júwèé lé bàbá wọn. Àwọn ọba tó ṣe ti wá pọ̀ o, tí n bá ní kí n dárúkọ màá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọba. Inú mi dẹ̀ dùn wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá káàfàtà wọ́n ti dúró wámúwámú, wọ́n ti dúró sórí ẹsẹ̀ wọn, wọ́n ti dúró pé ẹni bá máa mú Sunday àkọ́kọ́ mú gbogbo àwa ọba náà. Torí pé kí ni olóyè Sunday Igboho máa ṣe kankan. Àwọn kan pè mí tó jẹ́ torí ẹ̀ gangan ni mo ṣe jáde. Alákọ̀ọ́kọ́ ni tí mo ti sọ yìí pé mo ń fásìkò fi dá wa lójú wípé wọ́n ti jíṣẹ́ wa fún bàbá Tinubu. Èsì ayọ̀ sì ti jáde. Èsì yẹn ò ń ṣe èsì tá a máa sọ lórí afẹ́fẹ́. Ó ní àwọn nǹkan kan tí wọ́n sọ kò ń sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Àwọn tó yẹ kó gbọ́ ti gbọ́, and that's all. Àwọn tó yẹ kó gbọ́ tó necessary tó ṣe kókó kó gbọ́ sí wọ́n ti gbọ́ sí. Àwọn kan tún wá pè mí lẹ́yìn, wọ́n wá súfèé sí mi, wọ́n súfèé nǹkan mẹ́ta sí mi létí. Lára àwọn nǹkan tí wọ́n súfèé sí mi létí, alákọ̀ọ́kọ́ ẹ̀ ni wípé ká bẹ̀rẹ̀ sí ní pariwo pé freedom for Yorùbá nation, freedom for olóyè Sunday Igboho and Baba Akintoye, and last of all the list, freedom for Chief Sunday Igboho's account. Gbogbo yẹn ẹyọ kan ni, ó kù kọ méjì. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé olóyè Sunday Igboho kì í ṣe jàǹdùkú.
olóyè Sunday Igboho kì í ṣe àdàlúrú, olóyè Sunday Igboho kì í ṣe afitipátipá gbẹ̀mí ẹni, wọ́n ń ṣe alọ́kólóhun kígbe, wọ́n sì fàdíyà, wọ́n sọ kọjá pé kí Fúlàní má pa àwọn èèyàn àwọn mọ́. Tá bá sọ pé náà ń jó lórí omi, ẹni lọ kéwú ẹ̀wọ́ ọmọ Yorùbá. Fídíò kékeré kan wà tí màá fi hàn yín sìn, tó yẹ pé tẹ́yìn gan bá rí ẹ mọ̀ pé àwọn bàbá ọba Olúgbọ́n ọba làwọn bàbá yẹn. Báwo ni ò bá ṣe dá tó? Báwo ni ò bá ṣe dá tó kí gbogbo ọba rí bí àwọn bàbá yìí ṣe rí, kó sọ̀rọ̀ báyìí ká bá bẹ́ẹ̀, kó máa protect interest àwọn ọmọ Yorùbá. Tálẹ̀ òkú máa sọ pé òun fẹ́ lọ, kò sẹ́ni tó máa ní kí ìlú pín náà. Tí everything máa ń lọ bó ṣe jẹ́ kó lọ, nobody is going to talk about division. Torí a mọ̀ pé the more with our population it make us stronger, but it's not working. Ìgbà tí ò ti work yẹn, kí ló tó ní kálukú máa bá tiẹ̀ lọ, ká padà sí bá ṣe wà tẹ́lẹ̀. Bí wájú ò bá ṣe lọ, Yorùbá lẹ́yìn àṣẹ padà sí. A dúpẹ́ lọ́wọ́ èmi personally, mo dúpẹ́ pẹ́ òkun. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ó wá lọ́rọ̀ kan tó ta sí mi létí. Ọmọ Yorùbá, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí n tó bẹ̀ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀ yìí, ọmọ Yorùbá, ẹ jẹ́ á kọ́kọ́ ṣe gbòòsà mẹ́ta tó gbóná fáwọn bàbá wa. Gbòòsà. Ẹlòmíràn máa wò wípé ṣé torí Ọọ̀ni àtolúgbọ́n ó ti ya gbàgbé bàbá Akíntóyè nìyẹn. Ó tí o, egun la ní kẹ́yìn gbàlẹ̀. Bí mo ṣe máa ń pe bàbá mi Professor Banji Akíntóyè ni, káwọn tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá máa sọ wá ní bàbá Akíntóyè. Bí èmi ṣe máa introduce wọn, merited, intelligent, distinguished, integrity, honest, loyal, royal Professor Adébánjí Akíntóyè. Èmi nìkan ni mo ní signature yẹn, because mo mọ gudugudu méje yàyà mẹ́fà táwọn bàbá yìí ṣe. Ó lè máa hàn sí everybody, ojoojúmọ́ nígbà tí wọ́n ríra, mo mọṣẹ́ táwọn bàbá yẹn ṣe. Òun lè ṣe wípé ọ̀rọ̀ mi fẹ́ dàbí àṣejù, tèmi ti pọ̀ jù láàrin àwọn mídíà kíníkan kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. Torí mi rí wọn every blessed day. Mò ń rí bàbá wa Akíntóyè, mò ń rí bàbá mi Chief Sunday Igboho. Most of the time àjọ máa ń wà látàárọ̀ every blessed day ni. So mo mọ gudugudu méje yàyà mẹ́fà táwọn bàbá yẹn ṣe. Táwọn bàbá yẹn tó bá náà ò ṣe mọ́, ìgbà tí wọ́n ti fín sílẹ̀ kò lè parun nílẹ̀ Yorùbá. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Tí gbogbo àwọn bá wa bá rí báwọn ọba yẹn ṣe rí, ṣèbí kò bá da. Nígbà míì tọ́lọ́run bá ń fìyà jẹ èèyàn burúkú, àwa èèyàn á máa káàánú wọn. Nígbà míì tọ́lọ́run bá torí nǹkan kan ṣe kankan, a kì í mọ yìí. Kó tó di pé máa bọ́ sí ìpele kejì, ẹ jẹ́ ká kọ́kọ́ fi aláwọ̀kọ́ yẹn tì síbì kan. Ẹ já máa kọ sí comment section wípé Yorùbá nation no going back. We want to break out of Nigeria unconditionally without any clause. We don't want any clause. A ò fẹ́ òmìnira tó máa fọwọ́ tù fún wa tí wọ́n fọwọ́ sì gbà padà, gẹ́gẹ́ bó ṣe fún a lot of African countries. Wọ́n náà ti fún wọn ní independent, ìrọ́dẹ̀ ni àwọn ló sì control gbogbo life wọn. Ìjọ ìlàwé ṣe gbogbo yẹn dà. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà, olórí gbogbo aládé ilẹ̀ káàárọ̀ oòjíire délẹ̀ Yorùbá everywhere. Olórí gbogbo ọba tí ń gbàdọ̀ bálẹ̀ ọba tí ó lẹ́gbẹ́. Aláṣẹ lẹ́nu
òòṣà. Bẹ́ẹ̀ ni bàbá wa Ọọ̀ni òòṣà, kó lè dùn pé wọ́n ní bàbá wa Ọọ̀ni òòṣà. Kábíyèsí o, mo kí bàbá mi ọba Olúgbọ́n, ẹ ṣé a dúpẹ́. Àwa ìran Yorùbá gidi a mọ̀ lóore, a ṣe kí ni, a mọ̀ tẹ́ ṣe fún wa lóore, torí pé kí ni gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe fún wọn yìí, èmi ó pé ìlú tí wọ́n ti wá ni wọ́n ti máa rí gbogbo nǹkan báyìí, ṣùgbọ́n ẹ̀yin àgbà Yorùbá náà ti pòwe, ẹni àjùmọ̀bí ò kan tàánú, ẹni tọ́lọ́run bá rán sí ni ṣe ni lóore. Gbogbo ayé gbà pé Ọ̀yọ́, ọ̀dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ló ti máa gba bàbá wa Olóyè Sunday Igboho tọwọ́ tẹsẹ̀, bí bàbá wa Onírìṣà àti bàbá wa ọba Olúgbọ́n ṣe gbà wọ́n. Nígbà tá a dọ́dọ̀ bàbá ọba Olúgbọ́n, mi ì tiẹ̀ mọ̀ kí bàbá gan mọ̀ mí. Àbí ọmọ mi, báwo ni ṣó wà? Kí ni ọ̀rẹ́ nìkan? I can see that genuine love. Mo rí lójú wọn. Nígbà tó ní káwọn èèyàn padà, wọ́n ní rárá o, ẹ fi Masbi lẹ̀ o, ọmọ mi ni Masbi o, ọmọ òòṣà ni Masbi o, yá ọ̀rẹ́. Torí pé a lot of people ráyè wọlé. Bàbá yẹn ní Masbi, ọmọ mi, ohun tó kúkú sọ ó yé ọ̀pọ̀lọpọ̀ wa, ṣùgbọ́n ohun tí ò yé ẹ̀yin tẹjọ́ mọ́ wa ó pọ̀ jù kan tó yé yín lọ. Wọ́n dẹ̀ bá mi sọ àwọn ọ̀rọ̀ kan níjọ́ yẹn tí wọ́n pè Kábíyèsí Elédùmarè, pẹ̀lẹ́rì ni o. Bàbá náà mọ̀ pé bí mo ṣe wà yìí, tí ẹ bá sọ nǹkan fún mi tí ń bá rẹ́rìn mi ń gbàgbọ́, mo ní bẹ́ẹ̀ ni, wọ́n ní bó ṣe dà nìyẹn. Kí èèyàn má kàn máa fò jáde wá máa sọ nǹkan tó ní lè defend. Bàbá wa ní kò dẹ̀ wá ń ṣe gbogbo àwọn làwọn jẹ́yàn burúkú o. Kódà as a matter of fact, àwọn fẹ́ lè sọ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n jọba gidi, pé torí pé àìmọye àwọn nǹkan táwọn ń ṣe tí ò ṣe gbé síta débi táwa máa mọ̀. Ntọ́dẹ̀ ń sọ ó yé dojú bọ́ ṣe sọ lọ. Now kí n tó bọ́ sí ìpele ẹ̀kejì ètò yìí, ẹja sáré dókè ọ̀hún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Olúsadé ní pẹran abawọ tọlẹ̀tọlẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ Olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ Olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí Olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. Ẹ káàbọ̀ padà ènìyàn wa, nọ́mbà bàbá Máyégún nìyẹn. Ibi tí Nàìjíríà dé nísìnyí, ìwọ tó bá dira ikú pa ẹ́, tó bá jẹ́ kí pásítọ̀ kan àbí àfáà kan kó máa sọ fún ẹ pé wá jẹ́kùn ogun ọjà ètí nìkéne kan lára àwọn pásítọ̀ àtàwọn àfáà tó sọ bẹ́ẹ̀ fún yín. Ìmí wà tátẹ́gùn bá ṣe mistake gbé sùtánà ẹ̀ sókè àti ríru ẹ̀rí náà táwọn ọmọdé ẹ̀ ń fura sí bọ̀ tí wọ́n ti mú báyìí. Ìgbà tó kọ̀ di Faithful Sunday kan ẹ sábà àwọn fáànù ọ́ọ̀sì láàyè tó máa ń lò fún big congregation. Ìkan náà àwọn tó máa ń rìn tó máa ń clean rẹ̀ ó kọ̀ mọ́ kọ́ńjìnà pásítọ̀ ni tó gbé sùtánà sókè báyìí gbègbègbègbègbè àfi bí pé fáànù yẹn ti mọ tó fẹ́ fi ṣe tẹ́lẹ̀ táṣọ yẹn fi áǹgì sókè á fẹ́ tó 15 seconds. Àwọn ti ya fọ́tò pa ṣe fídíò pa ní ohun tó bá lábẹ́ pásítọ̀ yẹn. Káti ẹ̀gbẹ́ yẹn sẹ́gbẹ́ kan ṣèbí ẹnujọ́ mẹ́ta ìlà gbọ́ tó ní àwọn Fúlàní tẹ ìtọ́ ìyàwó chọ́ọ̀chì kan ṣé ní jọ́ọ̀sì kan ni ẹ̀yin tẹ́ bá wọn ti bí síkẹ̀tì rẹ̀ tó bá ti kọ́ kẹ́ wọn mi létí tí wọ́n fẹ́ ya wọnú ṣọ́ọ̀ṣì tí security sáré change ẹ̀ fún wọn
tó fi pé ó bẹ́tà kóun kú ju kíkí gbogbo àwọn tó wà ní church yẹn kú lọ. That is a great hero. Báyìí ní sáré bú wọn láyé láti lè create awareness fún àwọn tó wà nílé pé nǹkan ń ṣẹlẹ̀. At least táwọn bá tiẹ̀ máa kú àwọn èèyàn aráyè lọ bí akọ tilẹ̀kùn mọ́ yàbí kọ́ wá escape route mi torí ìta lọ́run wọn sì wà tí wọ́n tó lè ń gbọ́ inú CCTV. Kọ́ tó ṣáájú pẹ́ ọlọ́run ló mọ ibi táwọn òwe yẹn gbà bí wọ́n gbé ọ̀fẹ́ ní o bí wọ́n lo ìgbé iná àti ẹ̀mọ́ ọkọ̀ jọ síbẹ̀ fún ibi tó yẹ kí wọ́n sì rìnrìn bí i 3 to 4 minutes wọ́n wá débẹ̀ láàrin 3 seconds 4 seconds bóyá àwọn ẹlẹ́ tí wọ́n gba rẹ̀ tẹ́lẹ̀ kán tó dáwọn yẹn dúró níta àmọ́ ìkọ́nà pásọ̀ yẹn wọ́n sọ fún junior pastor sọ fún senior pastor pé ṣẹ́ lè gbà wọn láyè kóun lo dúdú kóun pọ̀fọ̀ gbogbo àwọn tó ń bọ̀ yìí ká lè mú wọn lẹ́dà àwọn ọlọ́pàá wọ́n ní kí ló sọ ìyá àwọn eléyìí ó jẹ́ má para ẹ̀ dànù jọbalẹ̀ ká ètè dọ̀bálẹ̀ tó bá dé tọ́lọ́mbà ní wúlò máa gbà kọ́ gbà kọ́ máa lọ tọ́lọ́mbà ní ó dé yàrá ìná torí kò síbi tí wọ́n lè sá lọ ságbà ilẹ̀kùn méjèèjì tó wọnú chọ́ọ̀chì yẹn ẹ̀gbẹ́ ara wọn ló wà àtiwájú báyìí kò sí ilẹ̀kùn lẹ́yìn bèrè pásọ bá ní ó dá ṣẹ́rí tí ọ̀rẹ́ mi kí n pè lọ́rẹ́ mi tí wọ́n mọ Yorùbá ni téèyàn wá máa ká sùtánà sókè báyìí gbègbègbègbègbègbè ohun tó wà lábẹ́ sùtánà ìdẹ̀wọ̀n bẹ́ẹ̀ ló yọ ìwé ẹtù ló dẹ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ń kógun bọ̀ tó ń kú bọ̀ tó ń kú bọ̀ ó dá wọn jókòó ni gbogbo èèyàn pàtẹ́wọ́ pé yes nígbà tẹ́rù Yorùbá máa bà mí tó máa di jọ́ kejì ọba fún query pé kí ló ń ṣe pẹ̀lú ogun ẹni tó gba ẹ̀mí gbogbo yín là kí ló ń ṣe pẹ̀lú ogun kí ló ń ṣe pẹ̀lú dúdú àwọn máa sáàkì ẹ̀yìn o kò lè dúró táwọn mọ́ o igbá kan o ọ̀run kan o bọ́wọ́ ẹ̀ ṣe lọ nìyẹn ìfọ́lọ̀ ẹ̀ mọ́ kó tó wá nípa bọ́ sí olùdípa tó wá kò mí ta wà ẹja tó sáré dókè ọ̀hún ká sí pápápá. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì mi sọ pé gbòógì olóró egbòogi àgbo ábà fún ìtọ́jú ara bóyá ọmọkùnrin òjò báyìí ló wá fẹ́ kó tó báyìí láàrin 3-5 days tí ó dẹ̀ lẹ́ni chemical reaction tó jẹ́ 100% herbal ẹ̀pẹ̀ láàólà bitter tea ó ní kidney problem ó wà lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe tó fẹ́ fi operate ẹ̀ ó ní arthritis kọ́tí ẹni àrùn tẹ́ bá ní ẹ pè wọ́n ẹ fẹ́ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n àdúdùn pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ ló wà nílẹ̀ ẹ pè wọ́n láàólà bitter tea mo lè fọwọ́ wọn sọ̀yà náà ẹ ká bọ́ sí pèlè kejì ọmọ Yorùbá àṣírí àwọn ọba kan tú lẹ́nujọ́ mẹ́ta yìí kábíyèsí Elédùmarè àṣírí wọn tú àṣé gbogbo bí àwọn Fúlàní ti máa ń wá ń ká wa mọ́lé tó máa ń pa wá àṣà àwọn ọba kan ló ń gbowó ẹ̀mí wa káàdì mọ̀ nílùú tó lọ́ba tó níjòyè ìwojú wo ni ò bá máa pọ́n ba ẹni tó bá ti jọba tí ó kì í ṣe ọba tí ó wà recognized tó jẹ́ ọba tó wà recognized by the government
automatically government make a provision fún wọn every month. Bí gómìnà ṣe ń gba security vote bẹ́ẹ̀ náà làwọn ọba ń gbà lọ́wọ́ local government chairman. Bí ò tiẹ̀ tó kankan at least ebi ò lè kò sẹ́ tó lè jọba tébi máa pa, tí ò ní lè wàṣọ tó hùn, tí ò ní lè lo àfi ó lè má lè lo ọkọ̀ tó bá ti ń wọ 300 million 500 million but pé kó máa fẹsẹ̀ rìn yẹn láéláé. Ó ní bàbá mi kan tí mo rí lẹ́jọ́ mẹ́ta ẹ̀ tó jẹ́ the youngest king in Nigeria. Ọba ni bàbá mi yìí, bí àbúrò mi kẹta ta ló máa jẹ́, ṣùgbọ́n ó ti fọba fi di bàbá fún mi. Ó ń lo mọ́tò, ó wà òkè, àfi ọba tíjọba ò bá recognize. Ìyẹn irú ibi tọ́ba tí ìjọba Kwara tó ṣe fún ọba Jẹ́bà. Ẹ̀yin dábàá tí wo fídíò tí mo jùlẹ̀ last ẹ lọ wò lórí ọ̀rọ̀ Kwara. Àwọn alálẹ̀ nígbà táwọn bàbá wa dífá tó ṣe gbogbo ẹ̀, ọdún àwọn alálẹ̀ ló ń bá Kwara jà torí pé wọ́n ti ṣẹni tí ò jẹ́ kó ṣẹ̀, torí pé ọba kan yarí fún Sùlù Gàmbàrí pé òun ò ní pé àwọn lẹ́míà Yorùbá lòun, òun ò dẹ̀ ní dé láwàní láéláé, adé lòun máa dé torí pé kí ni ilẹ̀ Yorùbá ni àwọn wà, ọba Yorùbá dẹ̀ làwọn. Ó dẹ̀ láwọn tó fáwọn ní staff of office, àwọn nǹkan dédé máa pera wọn lọ́ba. Lè believe pé bọ̀bọ̀ Fúlàní tí wọ́n pè ní Sùlù yìí, ó dẹ̀ ṣe kí ni a gbọ́ nínú kíní tí Aláríyá gbé Ìyálágbóyè gbé, ó ní kọ́ lọ tí ọba mọ́lé kó ń pera ẹ̀ lọ́ba kíní kan kẹ̀nìkan, wọ́n dẹ̀ fi ìyàwó ìṣèjì jẹ máa yẹn. For more than 20 years ni wọ́n ti jẹ́ kí bàbá yẹn gba wọn kọ̀bọ̀ gẹ́gẹ́ bí ọba. Gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí wọn, gbogbo àwọn gọ́fúnà tó wá Kwara state wọn fún wọn. Ilé ẹjọ́ dẹ̀ ti dá wọn láre lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọba yóò gba wọn kọ̀bọ̀ rí gẹ́gẹ́ bí ọba, tí ó yẹ kó rí bẹ́ẹ̀ kò dáa. Kéèyàn máa fi ẹ̀tọ́ èèyàn dùnyàn kò dáa. Ẹ wá dúró nǹkan tí ìjọba Kwara ṣe fún ọba Jẹ́bà. Wọ́n dẹ̀ ń retí pé kọ́ ló ń wà pẹ̀lú àwọn. Kò possible náà. Kéèyàn wó ṣùṣù kó ìyá àkàwọn mọ̀ fi jẹ nǹkan tí wọ́n ń ṣe yẹn, wọ́n ń ṣe fún bàbá yẹn tó wọ́n pé bàbá yẹn ló ní sọ́pọ̀tà ni. Ṣé bàbá yẹn lè ní sọ́pọ̀tà kí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ débi pé ilé ẹjọ́ tún dá bàbá yẹn láre lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta. Síbẹ̀síbẹ̀ náà Bùkọ́lá Sàràkí ṣe bẹ́ẹ̀ fún ẹ tó ọkọ wá ṣe bẹ́ẹ̀, kó tó kan Sàràkí náà ṣe bẹ́ẹ̀, Abdulrahman náà tún ṣe tẹ̀lé ọlọ́wọ́ Abdulrazak àbí kankan tó dé gọ́fúnà Kwara báyìí òun náà tún ṣe bẹ́ẹ̀. Can you imagine? Ẹ wá ní kíkú kébi eku kẹ́yẹ kébi ẹ̀. Gbogbo ọmọ Yorùbá tẹ jẹ́ ní boring village ilẹ̀ Yorùbá, mélòó ní ló dìde fọba Jẹ́bà? Adákẹ́dájọ́ lọ́lọ́run, adákẹ́dájọ́. Ọlọ́run kan sọ, ó ní tó bá jẹ́ kó yìn mí, tó bá yìn mí, òkúta lásán ni màá fi rọ́pò ẹ. Kẹwàá àwọn igi tí wọ́n tiẹ̀ kì í ṣe living tí wọ́n kì í ṣe èèyàn bíi tiwa báyìí. Gbogbo ìgbà tátẹ́gùn bá ti ń fẹ́ báyìí, ẹ̀rí tó máa ṣe báyìí, wọ́n yin Ọlọ́run ni. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n yin Ọlọ́run ni. Ọba Kwara State, ẹ̀yin tẹ́ bá súnmọ́ gómìnà Kwara State, fídíò tí wọ́n kọ́ kẹ́ bá mi sẹ́ẹ̀dì ẹ̀ sí wọn. Ẹ̀yin ará Ọ̀ṣun ẹ lọ máa múra lẹ̀ because mi ní parọ́ fún yín o. A ti ń gbọ́ káàkiri nísìnyí pé Ọ̀ṣun ló tún fẹ́ kọjú sí bí rọ́ọ̀nù bí òótọ́ ni àmọ́. Ṣùgbọ́n tẹ́ bá rántí dáadáa ẹ rí i pé gómìnà Adeleke wọ́n ti mú more than 200 Fúlàní terrorists ní Kwara State níbi tó ti ń tírénì bí wọ́n ṣe ń ṣe àdó olóró, bó ṣe ń ju àdó olóró, bó ṣe ń yín àdó olóró, gba nǹkan bẹ́ẹ̀ ni wọ́n mú wọn ní state. Látìgbà tí wọ́n dẹ̀ ti mú wọn tí DSS ti gbà wọ́n àgbọ̀ kankan mọ́ o. Ìyẹn lè fi máa mọ̀ wípé àwọn Fúlàní yẹn wọ́n ti fi àwọn sí gbogbo strategic point tí yàwó fi ní jẹ́ anybody nínú wọn. Can you imagine? Àwọn ọmọ Yorùbá dẹ̀ lajúlẹ̀ à ń wò, àtúwáwò lásán, àtúwá ń bára wa jà, à ń bára wa jà. Can you imagine? À ń bára wa jà. Ṣé jáde kọ́ wá kù? Àwọn Fúlàní múra ogun, wọ́n ń ṣe gbogbo ẹ̀, àwa ń jà. Káwọn bá ò gbá tíra wọn. Àwa tá ń jíjà gbára náà, ọ̀pọ̀lọpọ̀ wa inú wa ò tún dá síra wa.
Ọlọ́run á ṣàánú wa o. Ẹ̀yin tó lọ́ bá bùkún fún ẹ support mi fún budget fún mọ́tò project tí mo sọ pé mo need mọ́tò. Ẹ̀yin tó lọ́ bá bùkún fún ẹ support mi. Kò bá jẹ́ second hand, kò bá jẹ́ 1 million hand, ẹ ṣáà rí kan tí wọ́n máa gbé lọ tí tọ́lọ́run dẹ̀ ní jẹ́ kó sì ní lágbára Ọlọ́run. Now ẹ support mi. Ẹ lè fún mi lówó kí n lọ rà á. Ẹ lè support mi lówó dandan kọ́ ni kẹ́ fún mi ní kíní kan million. Ení tere èjì tere tá bá kó papọ̀ á fi ra mọ́tò. Níbi tí Ọlọ́run kẹ́ ẹ̀yin fáǹsì mi dé tẹ́lẹ̀ ṣe kẹ́ máa wò mí. Kódà kẹ́ ẹ̀ kọ̀ọ̀kan fún mi ní títí tá bá kó gbogbo ẹ̀ pa èmi tí èèyàn more than 100,000 people nínú. So I know what I'm talking about. Kẹ́ support mi. Kò sí anybody tó ń fún wa salary. Kò sí allowance kankan mi kankan. Àwa ṣe tiwa fọ́lọ́run ni. Torí ẹlòmíì tó bá ti rí fídíò wa báyìí a ní àwọn bọ̀bọ́ yẹn wó ló ń wájà yìí. Torí pé ohun tí ò yé yín ó pọ̀ jù tó yọ pọ̀lọpọ̀ yín lọ. Ẹ support wa. Ọlọ́run ṣe bàbá mi Láyẹmí Kóìkì náà máa ń sọ mentor mi pé ẹ support wa. Media nídìí owó tọ́ ni. Bí media bá yẹ lówó sí bẹ́ẹ̀ ló ṣe máa perform sí. Kẹ̀yìn náà wò ní sí ká ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa ń wà on 24 hours ní gbogbo rally. Àwọn ọmọ tó bá mi ṣiṣẹ́ ń sìn a ò rí kankan fi transport wọn. Èmi tí mo jọ̀gá wọn gan kò jọ tipátipá kò jọ ti kú la fi débẹ̀. Ẹ support Masbi TV. Odò àgbò àkọlù gbé ọ̀dàlẹ̀ 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn ìdánilẹ́mà ní ẹ̀rí lórí ẹ̀. Fẹ́ ìjọba fẹ́ kú wà fún polówó ọjà tàbí fún jẹ́ ní information tàbí fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan we are open to correction. Ẹ kẹ́kọ̀ọ́ wá sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70. Nọ́mbà wa ní WhatsApp only ní o. Nọ́mbà yẹn ni mo lò gbà tí mo wà ń Kotonu. Ìtí mo lò sí mo ṣe ọ̀rẹ́ ìyọ̀rọ̀ bàbá yẹn ni 081 76 03 4216 081 76 03 4216. Nọ́mbà tí mo lò ní Nàìjíríà báyìí nìyẹn. Ẹ support wa. Odò àgbò kò ní gbọ́dọ̀ àlẹ́.